Mo kí gbogbo ẹ̀yin olólùfẹ́ ìkànnì Ijọba Master Channel ṣé dáadáa la bá yín. A kú ọ̀rọ̀ ìlú, Ọlọ́run á bá wa ṣe á dà. Àbọ̀ ń bẹ̀ lágbára Olódùmarè. Mo farabalẹ̀ wo kíní Congress ti US, United Nations tí wọ́n ṣe. Ojú gbà mí tì. Ṣùgbọ́n kò yẹ kójú ó gbà wá tì ńgbà ó jẹ́ pé òdodo ọ̀rọ̀ ni. Relly sọ̀rọ̀ nínú ìfọ̀rọ̀wérọ̀ tí wọ́n ṣe fún un. Ìyẹn aṣojú US, aṣojú Trump nílẹ̀ yìí. Ṣé ẹ rántí Relly tó wá sí Nàìjíríà tó lọ sí ṣe Benue State tó gbé ìròyìn jáde pé òun lọ sí ibùdó àwọn Ogunléndé 90% wọn tí ó bá jẹ́ gbogbo wọn Christian ni wọ́n, gbogbo wọn nìyà dẹ̀ ń jẹ. Ṣé ẹ rí ọ̀rọ̀ orílẹ̀-èdè Nàìjíríà ti kúrò ní kán mọ̀ sọ wípé à ń bàjọba jẹ́. Ẹ kàn make sure wípé ìròyìn tẹ́ ẹ bá fẹ́ gbọ́ ẹ gbọ́ ní the right channel, kákan mọ́ mú ìròyìn lérèfé káàkiri. Gbogbo wa la rí rìpọ́ọ̀tì yẹn ń gbà yẹn tó ní ìṣọwọ́ tí àwọn bandits fi ṣe àwọn ará Benue State pé kò easy rárá. Ìgbà tó ń dé ibùdó Ogunléndé IDP ó yà ọ́ lẹ́nu. Relly yẹn náà ló tún wá sọ̀rọ̀. Ó sọ̀rọ̀ nípa orílẹ̀-èdè Nàìjíríà. Kódà ó sọ débi pé lágbàáyé o, níbi tí kò ti sí ètò ààbò fún àwọn Kìrìsìtẹ́nì rárá, táwọn dẹ̀ ṣe tán láti pèsè ààbò fún wọn. Níbi tó jẹ́ pé àwọn ẹlẹ́sìn kan ti ń fìyà jẹ àwọn míì, ẹ mọ́ gbàgbé, a gbà pé kì í ṣe Kìrìsìtẹ́nì nìkan, ẹ jẹ́ á gbà bẹ́ẹ̀. Ṣùgbọ́n á débẹ̀ yẹn kì í ṣọ̀rọ̀ ọjọ́ òní, àmọ́ màá tọwọ́ bọbẹ̀ díẹ̀. Ẹ jẹ́ á kọ́kọ́ gbọ́ nǹkan tí Relly sọ ní Congress tí wọ́n ṣe. But I know that what I'm going to discuss here today, the persecution of Christians in Nigeria, is really close to your heart. And I thank you for your strong advocacy on that issue. So I think, as many of us know, Nigeria is the most dangerous country in the world to be a Christian. It's the most dangerous place in the world to profess your faith in our Lord and Savior, Jesus Christ. And since 2009, there's been between 50,000 on the low end to 100,000 Christians have been killed. Tens of thousands of churches have been burned. Millions of Christians have been displaced. In Benue State alone, there are 600,000 Christians living in IDP camps. And I know that personally because I went there last month. I was in Benue State in Nigeria and talked to a number of the IDPs when I was there. And I will tell you, it is one of the most tragic scenes I've ever seen, the positions that they're having to survive in. But it was certainly also heartwarming in the same way as that the suffering that they're going through, as we know, many times leads to salvation. I think it's actually salvation not so much for them, for us. I think it's salvation for us and our opportunity to step up and actually do something about these issues. And this is why I'd been asking Secretary Marco Rubio, and I'd sent him a letter in October urging him and the administration to redesignate, and I want to put an emphasis on that, redesignate Nigeria a country of particular concern. In Trump's first term, they were designated. In Biden's term there, it was taken off. And so that redesignation of Nigeria happened on October 31st. And I think, as many of us saw, he put out his Truth Social post about that, and many of us were elated to see that. And then some of us had to start getting to work, myself specifically, since the president named me specifically to
go and do a congressional investigation on this, along with my chairman of the House Appropriations Committee. Ààrẹ wa wọn kì í fẹ́ kéèyàn mẹ́nu bà pé Nàìjíríà ṣe bákan kò dẹ̀ ń ṣe ààrẹ wa Bọ́lá Ahmed Tinubu excellency nìkan ni wọn kì í fẹ́. Gbogbo àwọn tó bá ti ṣèjọba tí wọ́n wà lórí ipò wọn kì í fẹ́ kéèyàn ó sọ̀rọ̀ bí Nàìjíríà ṣe rí lásìkò wọn gangan. Ẹ rántí olórin Idris tọkọ Nàìjíríà jàgàjàgà, ẹmọ tí bàbá wa Ọbásanjọ́ tí wọ́n allegedly tí wọ́n ní wọ́n fojú ẹ̀rí bóyá rọ́ ni bóòtọ́ ni tó fi ń sá kángbà náà. Ẹ mọ̀ pé tó ti kọ̀ọ̀kan láàyè bàbá wa excellency Bọ́lá Ahmed Tinubu sọ pé ẹ̀yin lẹ dàlúrú, ṣùgbọ́n tá a bá ń sọ bí ìlú ṣe rí fún yín ni láti ṣe àtúnṣe lọ́nà ọbẹ̀. Ìtọ́kùnrin yìí sọ yìí ó ní Nigeria is a dangerous country to be a Christian. Kó o tó lè di Kìrìsìtẹ́nì ní orílẹ̀-èdè Nàìjíríà kó o dẹ̀ mọ́ fọwọ́ sọ̀yẹ̀ káàkiri pé Kìrìsìtẹ́nì ni mí lójú àwọn tẹ́rọ́rìstì, lójú àwọn gúbí sọ́tà, lójú àwọn northerners, lójú àwọn alákatakítí, lójú àwọn radical Islamic practitioners. Wàá múra rẹ o. Ṣé ẹ mọye èèyàn tí wọ́n ní wọ́n sọ̀kò pa? Ẹ mọ ti student kan náà, ẹ mọ tójú àwọn ọ̀dọ́bìnrin rí, ẹ mọ ti arábìnrin kan tí wọ́n ló ń wàásù kiri tí wọ́n sọ̀kò pa. Láì tiẹ̀ tanra ẹni jẹ, láì fi àbòsí kùn. Ẹ̀sìn wo ni wọ́n ń sọ pé ó ní àlàáfíà ṣùgbọ́n tí kò sálàáfíà nù ẹ̀, tó jẹ́ pé bẹ́ẹ̀ bá lọ bẹ́ẹ̀ bá bọ̀ bíi pípani àti sàárì àti jihadi. Ṣáfẹ́ sọ pé Relly mọ̀ ń parọ́. Èmi kì í ṣe Kìrìsìtẹ́nì sì ni mí. Mi ò kì í ṣe Mùsùlùmí sì ni mí. Ọkàn mi nígbàgbọ́ mi wà, bóńkálukú bá ti practice ẹni. Tàwọn northerners yìí le jù. Àwọn ni wọ́n kó wàhálà bá wa. Nígbà tí ààrẹ Bọ́lá Ahmed Tinubu excellency fẹ́ di olórí orílẹ̀-èdè yìí, ìpínlẹ̀ tó jẹ́ ti Kìrìsìtẹ́nì wà ní north lọ́hùn-ún, àwọn northerners ò gbà kó ṣe gbákejì ààrẹ Bọ́lá Ahmed Tinubu. Ibi tí ọ̀rọ̀ Muslim ticket ti jáde nù. Ọ̀rọ̀ tí Relly mọ̀ ń sọ yìí, ọ̀rọ̀ Muslim ticket wà nù nǹkan tó padà fún àwọn northerners lágbára pé àwọn làwọn lórílẹ̀-èdè yìí. Ẹ̀sìn àwọn sì gbọ́dọ̀ fẹsẹ̀ múlẹ̀ torí majority wọn Mùsùlùmí ni wọ́n. Èmi ò sọ àwọn Mùsùlùmí ti south ń bí o. Dó alákatakítí pọ̀ nínú àwọn ti south wa náà ń bí, ṣùgbọ́n a lè fi wé tiwọn. Àwọn tiwa ò mọ pààyàn dúyàn lọ́rùn, wọ́n lè ágìw pa. Ṣé ń sọ kankan fún yín lénìí? Ẹ jẹ́ á jókòó kárò dáadáa. Wèrè èèyàn ní jà sílẹ̀ torí ti Olúwa nílẹ̀ àti ẹ̀kún ẹ̀. Aláìda èèyàn ní jà sí ẹ̀sìn torí ńgbà tí Ọlọ́run dáyé àtọ̀run kò sọ pé ẹ̀sìn báyìí lẹ gbọ́dọ̀ máa ṣe, ẹ̀sìn báyìí ni ó mú yín wọ̀ná, ẹ̀sìn báyìí ni ó mú yín lọ́run àpáàdì. Kí la wá ń bá ká? Ṣé lóòótọ́ ni pé mò ń rí àwọn ìròyìn kan tó ń fò kiri orí ẹ̀rọ ayélujára pé àwọn ìjọba àpapọ̀ ń lọ́bì kí àwọn United States kán mọ̀ bá rò wípé Kìrìsìtẹ́nì ni wọ́n ń pa àbí nǹkan kan? Ṣé lóòótọ́ ni ṣá allegedly? Tó bá jòótọ́ kí ló dé tá a kàn máa ń ga ọ sẹ́yìn ìka kan? Ẹrù tó ara ẹni tí ó sọ̀ wá kalẹ̀ tí ì bá ṣe pé àwa náà fẹ́ rẹrù kú, ẹrù yẹn tẹ́ wa lọ́rùn. Tí ò bá sì nǹkan míì ń bẹ̀ pé àfikán bá wa tú ẹrù yẹn, tó bá jòótọ́ ni nǹkan burúkú ni. Ṣé ẹ rò wípé àwọn tó ń sọ̀rọ̀ wọn ò ní tán fi mọ́nítọ̀ ni? Wọ́n ti warn, wọ́n ti rí gbogbo kíní ẹ̀rí wà. Èwo wá ní ká tún máa gọ sí abẹ́ ẹ̀ka kan? Ìyẹn kọ́ ló kù. Àṣírí ti tú, ìlẹ̀kẹ̀ mọ́jà lé mọ́jà òde,
ibìkan ni ó já sí. Àní kí gbogbo wọn panu pọ̀ kábó lè wí àníbi oní nǹkan fi nǹkan sí ọ̀dà. Àláwọn northerners yìí wọ́n ń dòru mú wọ́n Nàìjíríà, wọ́n ń bayé wọ́n Nàìjíríà jẹ́, wọ́n ti fẹ́ sun wọ́n Nàìjíríà, wọ́n ti da petrol sí, wọ́n ti mú sànà. Kí la wá ń bò? Gbogbo ìgbà tragedy, àbámọ̀, àwọn pathetic scene, àwọn nǹkan ìbànújẹ́, ìròyìn òfò ló ń jáde lórílẹ̀‐èdè Nàìjíríà. Ikú, ẹ̀mí ṣòfò kò wá jẹ́ nǹkan kan mọ́, ẹ̀mí wa ò ní ṣòfò. Relly ní àwọn ṣetán láti dáàbò bo àwọn kìrìsìtẹ́nì tó bá jẹ́ wípé ẹni gbàgbọ́ pé òótọ́ ni tí Relly ń sọ. Ẹ fi sábẹ́ comment section, ṣé lóòótọ́ ni wọ́n ń pa kìrìsìtẹ́nì àbírọ́? Ta ni wọ́n ń pa jù nínú mùsùlùmí àti kìrìsìtẹ́nì? Ibi tí mo wá ń lọ rèé, mo sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan, mo ní wọ́n sọ pé kì í ṣe kìrìsìtẹ́nì nìkan, mo lóòótọ́ ni. Ṣùgbọ́n ẹ jẹ́ á wá béèrè lọ́wọ́ ara wa, who are the killers? Wọn ò bá pa ẹlẹ́sìn àbáláyé, wọn ò bá pa kìrìsìtẹ́nì, wọn ò bá pa mùsùlùmí, ta ló ń pààyàn? Ṣebí ńgbà Boko Haram bẹ̀rẹ̀ ọ̀rọ̀ ẹ̀sìn ni. Tí wọ́n bá dẹ̀ pààyàn tí wọ́n sì fẹ́ káyé orí ibi tí wọ́n ti ń dù lọ́rùn, kí ni wọ́n máa ń pariwo? Allahu Akbar. Ẹ lọ Saudi, ẹ̀sìn mùsùlùmí á wù yín ṣe níbi tẹ́ ẹ ti ń kọ́ṣe wọn, tó sì jẹ́ wípé tòótọ́ àti inú ìdájọ́ òdodo ni wọ́n fi ṣàríà tí wọ́n ṣe. Bó ṣe ń mú lówó ló mú mẹ̀kúnnù, kì í ṣe mẹ̀kúnnù nìkan ló mú. Wọ́n á fi ṣàríà àwọn ṣòṣèlú pé ẹni tó bá fẹ́ kọjá àyè tá a bá ti mú pé ó mú £1 ẹ̀jẹ̀ apalẹ́nu wọn á gé lápá ni. Wọ́n á fi ṣe ti kàbá. Ẹ lọ, ó tún nílùú kan tẹ́ ẹ bá débẹ̀ mùsùlùmí á wù yín ṣe. Ṣùgbọ́n ní Nàìjíríà ń bí, ẹ má bínú o, pàápàá jùlọ àwọn northerners, àwọn Gúmi, àwọn southern yìí, kì í ṣe pé ká wẹ̀ ká múra ká lo perfume kọ́ là ń sọ o. Ó dàbí pé àwọn tó ń ṣe ẹ̀sìn Islam ní north, wọn ò ní àròjinlẹ̀ dáadáa lórí ọ̀rọ̀ ẹ̀sìn. Wọ́n kàn hùwà ìkà àti ìdàlúrú ni. Mo sọ kinní kan, ìgbàgbọ́ wọn nìkan gbọ́ ọ̀rọ̀ sí àwọn olórí wọn, torí olórí ẹ̀sìn làwọn emir yẹn, wọn ń ṣọba aládé, àwọn ni wọ́n sì làwọn gọ́gọ́gọ́gọ́, àwọn ni wọ́n gbọ́rọ̀ sí lẹ́nu. Nígbà tí Relly wá sọ̀rọ̀ ní Congress báyìí, ṣé ẹ̀ máa rò wípé tó bá yá, ìtàwọn Gúmi ń gbìyànjú àti jẹ́ kó ṣẹlẹ̀ ìjà ẹ̀sìn, ṣé ẹ rò pé bẹ́ẹ̀ ló ń lọ? Ṣáwà torí kó mọ́ dìjà ẹ̀sìn ká ní kó mọ́ dáàbò bo àwọn kìrìsìtẹ́nì tí wọ́n ń pa bí? Ṣé àti máa dé oríta mẹ́ta? Mi ò sọ̀rọ̀ nípa ẹ̀sìn on behalf of any religious, no. Muslim is good, depends on those people that are practicing it. Christian are good, depends on you that are Christian. Traditional are good, depends on you, the way you are doing it. Check your heart. Wèrè yẹn ní gbèjà Ọlọ́run. Wèrè yẹn ní jíjà ẹ̀sìn, olórí burúkú ẹ̀dá ní jíjà alẹ̀. Àwọn ọmọ onílẹ̀ kan mi bá ń wí o. Ṣùgbọ́n bá a bá fàdé èèyàn fílẹ̀ èèyàn fòótọ́ sí ni, torí inú ilẹ̀ yẹn ni wọ́n á máa sùn sí. Ọ̀pọ̀lọpọ̀ ọmọ onílẹ̀ náà ló ti ṣèkà. Tí wọ́n mọ̀ pé táwọn ń ṣe yóò dáa, tí wọ́n sì ṣetán àti ronú pìwàdà, wọn yàtọ̀ sí Gúmi àti sọ́tà. Àmọ́ iye èèyàn tí wọ́n ti ba ayé ẹ̀ jẹ́, tó wà nínú ẹkún, tó yẹ pé last morning owó tó fi rìtáyà náà ló fi ra lẹ̀. Ṣé wọn ò lẹ́sìn? Ṣáwọn tó ń hùwà ìkà yẹn ò lẹ́sìn? Irú ẹ̀sìn wo ni wọ́n ń ṣe? Bó bá jẹ́ Kírísítẹ́nì ìkà ni, bó bá jẹ́ Mùsùlùmí ìkà ni ẹ́.
tó o bá ní ìtàmọ́ta tó bá tà gbójú kò ń bẹ̀. Relly mọ̀ sọ̀rọ̀ ẹ jẹ́ ń padà síbẹ̀ yẹn ní south ń bí báyìí tẹ́lẹ̀ kò sí religious problem kó tó di pé àwọn emir ń dé àwọn ọba wa ń sọra wọn di emir tí wọ́n tún ní àwọn ustaz kan lẹ́gbẹ̀ẹ́ tí wọ́n tún kàn fúlàní wọlé sínú ìlú a níṣòro ẹ̀sìn gbọ́ àwọn tí ẹ̀rántí tó ṣẹlẹ̀ sáfọ̀já nílùú Ìlọrin wọ́n ti gbàgbé ni tàbí kó jówó tí wọ́n àlẹ́jẹ́lè tí wọ́n ní wọ́n ń gbà láti tẹ̀ ẹ̀sìn mùsùlùmí kálẹ̀ ṣé wọ́n lè fọ́ọ̀sì yẹn ṣẹ̀sìn kan ni ṣé abẹ́ ẹ̀ ló yẹ kí àwọn afẹ̀míṣòfò sá sí wọn pààyàn rí ká gbọ́ ní orúkọ Jésù tàbí Ògúnláka Yọ̀sùn tàbí Ṣàngó kí wàá ló wrong pẹ̀lú ẹ̀sìn Islam tó wá jẹ́ pé irú àwọn èèyàn yìí Gumi tó ń sọ fún wa wípé ẹ̀sìn Islam Sharia jihad Awon àti Sultan tójú òsì tí wọ́n bí àwọn agbésùnmọ̀mí àwọn afẹ̀míṣòfò ṣe ń pariwo Allah Akbar nígbà tí wọ́n ń dúnbú èèyàn tínú wọn sì ń lò tẹ́sí lè jáde síta láti defend àwọn terrorists definitely ẹ líǹkì ẹ̀ pọ̀ ẹrù ìṣirò yẹn pọ̀ pé kí ni ìyàtọ̀ àwọn olórí ẹ̀sìn yìí Gumi Sultan àti àwọn terrorists pẹ̀lú ẹ̀sìn tí wọ́n gbé dání ṣé ẹ̀sìn yẹn wọ́n fẹ́ bàjẹ́ fáwọn tó mọ̀ ọ́n ṣé ẹ̀sìn yẹn wọ́n fẹ́ bàjẹ́ fáwọn tí ò ń ṣe alákatakítí àbí wọ́n fẹ́ fi dá wàhálà sílẹ̀ nígbà míì ẹ̀rín máa ń pa mí mo ti sọ ẹ̀rín máa ń pa mí tí a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn táwọn kan ń forí dólẹ̀ tó ń fọrùn dólẹ̀ ìlànà tó ní kálukú bá ń gbà àdúrà tàdúrà rẹ̀ ń gbà ni kó kọ̀ǹtínú o ò lè sọ pé ìlànà tí wọ́n ń gbà lèmi gbọ́dọ̀ gbà tó bá wá sọ fún mi pé ẹ̀sìn tiẹ̀ dáa ju ìlànà tèmi lọ ajẹ́pọ̀pọ̀nù ayé ni ẹ́ o ò mọ nǹkan tó ṣe kò sí nǹkan kan ní ọpọlọ ẹ̀. ìtẹ́ fẹ́ kó ṣẹlẹ̀ ló ṣẹlẹ̀ yìí. alàgbà Gumi ẹ ti gbọ́n tí Relly sọ ṣé orílẹ̀-èdè Nàìjíríà tún lè lọ fún muslim ticket mọ́ láyé àìmọye àwọn mùsùlùmí tí wọn ò fẹ́ràn nǹkan tó ń ṣẹlẹ̀ pàápàá jùlọ látọ̀dọ̀ àwọn northerners leaders láwọn mùsùlùmí tí wọn ò ń ṣe alákatakítí tí wọn ò ń ṣe èèyàn burúkú tó yẹ pé tẹ́ ẹ bá rí wọn mùsùlùmí ó wù yín láti ṣe ẹ̀yin náà kí lẹ ní sọ sí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí nílẹ̀ Yorùbá àti ní south wa ń bí kìrìsìtẹ́nì àti mùsùlùmí ti rò pọ̀ wọ́n ti wọnú ara wọn èwo làbùrọ̀ sásábẹ́ ẹ̀sìn ká fi máa fẹ̀mí ṣòfò ká fi máa ṣe agbésùnmọ̀mí kì bá sàn ká má máa pariwo aláàgbà tí wọ́n ń pariwo tí wọ́n bá ń pààyàn á lè mọ̀ pé afẹ̀mí ṣòfò ni wọ́n ṣùgbọ́n báyìí ó ti dájú pé afẹ̀mí ṣòfò lábẹ́ ẹ̀sìn mùsùlùmí ti àwọn ará òkè ọ̀yà ni mi ò sọ pé south o bá a bá wá ráwọn afẹ̀mí ṣòfò tí wà nílẹ̀ Yorùbá torí àṣírí ti ń tú àwọn tí wọ́n kọ lẹ́tà sí ilẹ̀ Yorùbá nílùú kan ṣé ní Ṣakí àbíbo tí wọ́n sọ wípé ọmọ bí wọ́n ṣe kọ Yorùbá yẹn ẹ ti mọ̀ pé ọmọ Yorùbá mọ̀ ń pa ẹ̀. àwọn ọmọ Yorùbá tó ń gbàbọ̀dè orí wọn gbàbọ̀dè tọmọtọmọ tẹbítẹbí taratara wọ́n padà di ẹni àrùká ni àwọn alálẹ̀ ò jẹ́ kó rí bẹ́ẹ̀. Bello Tọ́jí mùsùlùmí ni ó kọ lẹ́tà sí odidi ìlú kan ní Sokoto kan fi ilé àtọ̀nà wọn sílẹ̀ bí bẹ́ẹ̀ kọ́ òun bọ̀ wá jẹbẹ̀rún èèyàn kan ṣoṣo lóòótọ́ kò rò pé mùsùlùmí kan àbí kìrìsìtẹ́nì kan kò wó tẹ̀sìn kò sọ pé ẹ̀yin mùsùlùmí ẹ dúró òótọ́ ni ṣùgbọ́n gbogbo àwọn tó wà lẹ́yìn Bello Tọ́jí tí wọ́n jọ ń ṣe agbésùnmọ̀mí afẹ̀míṣòfò àti Bello Tọ́jí fún rẹ̀ abẹ́ pé Boko Haram Ìsìláàmù nǹkan kan bí wọ́n ṣe bẹ̀rẹ̀ nu
ìtí gbogbo ayé mọ̀ wọ́n sínú. Kí lẹni ká ṣe? Kí ló máa jópin rẹ̀ ó? Ibi tá a dé yìí, a gbọ́dọ̀ sọ pé àbùṣe ò gbọ́dọ̀ bùṣe. Ìta máa ń sọ rèé o, nígbà tí ò tí ì le tó báyìí, ìlú kò kàn mí làwọn ìjọba wa ń lù, pàápàá jùlọ láyé Buhari. Jonathan gbìyànjú, àwọn northern leaders ṣẹnu wẹ́mú, ó ti kàn wọ́n báyìí, agbára wọn ò ká mọ́. Question tí mo máa ń béèrè níparí ètò mi, ṣé lóòótọ́ ni Nàìjíríà jẹ́ ìlú tí àwọn ẹlẹ́sìn kìrìsìtẹ́nì ò ti nísinmi, tí wọn ò ti ní ààbò tó péye? Ṣé lóòótọ́ ni ó jẹ́ nítorí àwọn alákatakítí ẹ̀sìn mùsùlùmí ní Nàìjíríà fi di bó ṣe rí yìí? Mi ò sọ pé gbogbo northerners o, ṣùgbọ́n àwọn ẹ̀yà wo ni wọ́n fi ìjà ẹ̀sìn mùsùlùmí, radical Islamic practice, ni wọ́n fi ń ba orílẹ̀-èdè jẹ́? Ẹ̀yà wo ni wọ́n? Kí lọ̀nà àbáyọ? Ẹ ṣé ẹ̀fọ́ máa ń lé ẹ̀fọ́ láwo ni? Ìtìjọba ń lọ́bì fún mi ọ̀mọ́ o. Tó bá jẹ́ wípé láti yí ọ̀rọ̀ padà ni ẹ má ṣe bẹ́ẹ̀ o. Ọlọ́run máa ń bínú o. Ìbínú Ọlọ́run ju tèèyàn lọ o. Àwa kí Relly àtijọba United Nations, àbí ẹ jọ̀ọ́ nítorí Ọlọ́run, ẹ jẹ́ kó yá kíákíá, kétò ààbò lè tètè fẹsẹ̀ ránlẹ̀. A gbọ́ pé wọ́n ti sowọ́pọ̀ pẹ̀lú àwọn ológun tiwa. Àwọn intelligent Israel náà wọ́n ti fọwọ́sowọ́pọ̀ pẹ̀lú àwọn US. A ní ìrètí lọ́dọ̀ yín, a ní ìrètí lọ́dọ̀ àwọn ológun tiwa náà. Ìrètí wa ò ní já sófo, ìrètí wa ò ní já sásán. Mo kí gbogbo ọmọ Yorùbá pátá, ibẹ̀ màá tún padà sí níparí ètò. Ẹ má wòran o. Ẹ mọ́ dòde ìgbà tó bá wọlé o. Ẹ̀yin olórí ilẹ̀ Yorùbá, ẹ ṣàánú wa o. Wọ́n ti wọlé Yorùbá o. Ẹ̀yin ọba, ẹ̀yin baálẹ̀, ẹ̀yin olórí ẹbí, ẹ gbìyànjú ètò ààbò ládùúgbò yín o. Àsìkò ìfọwọ́sowọ́pọ̀ la wà yìí o. Ìkan parapọ̀ wọ́n mọ́lé o. Èrún parapọ̀ wọ́n yẹ̀nà. Bálàmù bá parapọ̀, bọ́ká bá ń lọ wájú tí paramọ́lẹ̀ ń tẹ̀lé. Tágbà òjòlá bá wọ́ ruru bọ̀ lẹ́yìn wọn, kò sẹ́ni tí ó jọmọ ejò yẹn. Ẹ má fìyà jẹ wá ẹ̀yin ọba yìí o. Torí báàrin tí yín ò bá gún, tó jẹ́jọ́ lé ní ẹjọ́ lọ́la, kò sí tí baálé ò ṣe o. Ibi tí IG bá ti jó àjò tàkìtì, ẹgbẹ̀lẹ́gbẹ̀ kọmíṣánná àjò làágùn ni wọ́n ó jò. Ṣéun Agboola lórúkọ tèmi.